Ladies and gentlemen, my name is Comrade Muhammad Ali Ringim, an ex-security expert. Securing lives and properties is my area of specialization. I want to see this very moment to call upon His Excellency, the United States of American President, Mr. Donald Trump, my good friend, to please be aware that Nigeria, we are not suffering from religiosism, tribalism. We are not persecuting Christians. We are always living together with Christians and Buddhists, Sikhs, Hindus, Taos, Maos, Confucius, Buddhists, Rastas, Satanists, and Chantos. All these religious denominations, if they may be at Nigeria, we are living peaceably with them because we are suffering from humanitarianism. Mr. Donald Trump, let me be aware that Nigeria is not Vietnam. Nigeria is not Afghanistan. Nigeria is not Iraq. Nigeria is not Iran. Nigeria is not Venezuela. If you attempt to encourage and make aggression and send your armed forces to Nigeria to wage war, it's an unscrupulousness. But be aware that our mosquitoes, they are waiting for your soldiers to bite them and infect them with malaria fever to die instantly. And more so, I heard last minute that Lieutenant General Chiwai Danjuma made a blatant falsified allegation against the Nigerian armed forces. He stated that Nigerian armed forces, they are conniving, conspiring, collaborating with bandits, which is a blatant falsified lie. Chiwai Danjuma, be warned. I know you very well since Murtala Mohammed administration. Before you become a madman, you are sensible. You are the chief of army staff in Nigeria. But for you to accuse our armed forces, more especially the soldiers and our security agencies, for conniving and working together with bandits, is a blatant falsified lies. And if you are among the people that are instigating United States of America to come and wage war at Nigeria, our black people armed forces, they are gallant. They can fight you. Rwanda. Sudan. Nígbà tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀, ṣọ́ọ̀ṣì rẹ tó didi ìlú, ta ló ní ṣọ́ọ̀ṣì rẹ tó tóbi tó bẹ́ẹ̀, ta lẹni náà tó challenge rẹ fún kíni? Ebi wà lọ́mọdà tó ń ta ń bẹ̀, ebi wọn náà lẹ̀ ń pa ń bẹ̀. Gbogbo eléyìí ò tún tó ọ, àti kò sọ gbogbo orílẹ̀-èdè di ṣọ́ọ̀ṣì tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀, kí ló dé tó ní kó wá jà wá lógun? Ọ̀dọ̀ wa o, ọ̀dọ̀ wa, òdodo lọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa, walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà, ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. Mo kí gbogbo ojú gbogbo ọkàn, gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ àti wò mí pátápátá, yóò mọ̀ dára fún yín o. Ilé yín ò ní di ilé ẹkún, ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dọ̀dẹ̀dẹ̀ òṣè, lórúkọ Ọlọ́run alààyè. À ń súnmọ́dún ọdún súnmọ́ wa, ò ní sí lọ́gbẹ̀wọ̀n, à ní sí lọ́dọ̀ àwọn bandit, à ní sí ní igbó Boko Haram, à ní sí ní Sambisa, láṣẹ Ọlọ́run. Èròǹgbà ọ̀tá lórí ẹ lórí mi kò ní wá sí ìmúṣẹ. Jésù Olúwa wa. Gbogbo ilẹ̀ rí fídíò Dr. Sharafudeen, the doctor, ta ló fún bàbá yìí doctor náà, doctor of kini? Ọlọ́run o, à ń jù wọ́n ò ṣe é wí lẹ́jọ́, ìjà ìlara ò tán bọ̀rọ̀. No wonder, àṣẹyìn náà pẹ̀lú Gúnmi ẹ pẹ̀lú El-Rufai tẹnìkan máa pa Christian nítorí pé agbo gbàgbọ́ ń fẹ̀ sí. Chọ́ọ̀chì wọn ó tó didi ìlú, ta ló bẹ́ẹ̀ jà sí, wọ́n dẹ̀ ń tẹ́wọ́ rojọ́ pàràpàràpàrà láìsóbìnrin. They pay you. Aṣọ ń dùn yín. Oh my goodness God, ẹ pẹ̀lẹ́, aṣọ ń dùn yín. No wonder ẹ lára ẹ jowú títí, ẹ lọ sí other side, redeem long, ẹ lọ dá NASFAT sílẹ̀. Ṣùgbọ́n lọ́hùn òjì ó gbèrú. Nítorí wípé ìjọ ọmọlẹ́yìn Kristi ó ń gbòòrò sí lẹ́sẹ̀ nìkan mọ́ pa wá.
ẹ̀kọ́ ń fojú múmú hàn a ti mọ ibi tí okùn ó dúró sí lára kèrègbè a ti dá yín mọ̀ gbogbo ibi tẹ́ farapamọ́ sí kò tiẹ̀ wá sí ti bàbá yìí gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ ẹnu bàbá ìfún náà mùsùlùmí gan pàápàá wọ́n mọ̀ wípé bàbá yìí kò ní stable minded ọ̀rọ̀ rẹ̀ kì í jókòó sójú kan tó bá lọ bẹ́ẹ̀ á lọ báyìí abẹ́ ti gbà pé bàbá yìí òun ló sọ pé ìdọ̀bálẹ̀ nínú àṣà Yorùbá àṣàkáṣà bánsá ni a dẹ̀ ń rí wọn níbi tí àwọn kan ti ń kúnlẹ̀ fún wọn tó tún kúnlẹ̀ fún àwọn ọba káàkiri àṣà Saudi yẹn ìyẹn ṣàṣàkáṣà bánsá the same thing bàbá yìí tẹ́ ẹ̀ bá gbàgbé òun náà ló sọ fún wa wípé wọn kì í ya fọ́tò anábì kórìíra rẹ̀ wọ́n yẹ ṣe fídíò anábì ò fẹ́ wọ́n fún babaláwo ọ̀dù àṣírí bá tú ibi tó ti ya fọ́tò tó ti ṣe fídíò ẹ̀yin gan lẹ mú wa anábì Muhammad pátápátá arékèrèké àyídàyídà ọwọ́ yín ló pin sí Dr. Sharafudeen ẹ̀dẹ̀ lẹ́nu ẹ̀dẹ̀ tún bọ́ ta wípé nítorí wípé àwọn Christian wọ́n ń dàgbà sí náà ṣe lọ pé àwọn èèyàn ṣe gbogbo àgbáyé àwọn afẹ́sọ́ di Christian Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yìí báwo ni làákà èyí ṣe rí ṣé Christian ló lọ pé Donald Trump ni sóun ló lọ pé ni Ọlọ́run ọmọ ṣeun tó tú àṣírí àwọn èèyàn wọ̀nyí ẹ jẹ́ tó fi fídíò bàbá yìí kan hàn yín kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn èèyàn téèyàn ń wò bí àgbà nínú ẹ̀sìn ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ mídíà ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Facebook ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ TikTok ó jẹ́ a mọ̀ wípé gbogbo ẹni tá à ń pè ní àgbà kọ́ ló ní nǹkan àgbà lágbárí ṣé ti yanjú kéèsì yín tí ń bẹ nílọrin ìtẹ̀fínì kan máa lọ máa húsàárè àtoríṣiríṣi òòṣà àti bẹ́ẹ̀ 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 lọ ẹ jẹ́ àtúnṣáré wo fídíò bàbá yìí kan ní kíákíá. kó jákẹ́ẹ̀tì ògùn ká ní ìgbà tí wọ́n gbéjà wá ká wọn mọ́lé wọ́n túlẹ̀ àbí wọ́n túlẹ̀ wọ́n wá ní màjàmásá ẹ gbọ́rọ̀ la ilaha illallah màjàmásá ọwọ́ afárá alélẹ̀ wọ́n wá mú àdògán wọ́n pa ọ́ wọ́n tún mórógùn wọ́n pa ọ́ ó kú kókó ọkà wá túlẹ̀ la ilaha illallah wọ́n nígbà wọ́n ṣúùtì àdògán ní 48 bullets ọ̀ràn wọ́n wá fi ọmọdé fọ́ orí ẹ̀ wọ́n fi ọmọdé fórí ẹ̀ lọ́ba kú tó ọ wá kú orógùn àfáà tí ń ṣàdúrà nù wọ́n ṣàdúrà àwọn ara tá a máa sọ náà nù tó bá yá pé ẹ ti lejò àlejò àfẹ́ kẹ̀kẹ́ bọ́bọ́nú ẹ̀sìn àfáà kan wá ń ṣàdúrà fúnra àwọn eléyìí wọ́n tún mọ̀ náà wọ́n kó bọ̀ fún un ńlá fi pé èyí tó ń pa wọ́n ló kọ rẹ̀ àdògán náà ni èyí tó ajá àfáà orógùn òkú ọkà ńkọ́ torí kí lẹ́ẹ̀ gbé lórí àdògán òkú ọkà kí lórógùn máa ń ṣe yóò roka so wọ́n pa àdògán wọ́n pa orógùn kókó ọkà túlẹ̀ la ilaha illallah ẹ̀rí kí látọ̀jọ́ tó ti pẹ́ àwọn ọmọ kó gun òfò wọn ò mọ abẹ́ àwọn náà ti ń dá a mọ̀ nísìn ẹni tó lóògùn ò ń sá àwọn kan ní ọ̀fẹ́ lólò rárá ẹ̀ńkulé lọ́gbà o. ṣé ti gbọ́ Sunday Igboho ló ń rìvásì yẹn wọ́n pàdògán wọ́n porógùn ìkòkò ó wá sá lọ kábíyèsí Olódùmarè now ó ń ṣe yẹ̀yẹ́ Sunday Igboho nìyẹn ẹ jẹ́ wá gbé Sunday Igboho sí abẹ́ aṣáájú ẹ̀dá tó ń tẹ̀lé yẹn Muhammad Sunday Igboho sàn ju anabi Muhammad yẹn lọ nígbà tó ní Sunday oògùn kọ́ ló ń lò orí fẹ́ǹsì ló gbà lọ ṣé mọ̀ pé kò tọ́ sí yín lẹ́nu ni níbo lànàbí gbà lọ nígbà tán lépa ẹ̀ ní Mọ́kà tó fi sá lọ sí Mẹ̀dínà sóògùn ló lò sọ́fẹ́ ló lò sádùá ló lò náà ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó ṣe púpọ̀ gan o nílẹ̀ Yorùbá nítorí ẹ̀sìn tó ó ti wá ṣẹlẹ̀ káàkiri ìlú báyìí ẹ̀yin ẹ má lo oògùn ẹ lọ kojú ẹ̀ pẹ̀lú àlùkùránì
ẹ lọ kojú ogun bandit pẹ̀lú láìla, ẹ lọ kojú wọn, ẹ lọ bá wa ṣẹ́gun yẹn. Gbogbo ọ̀rọ̀ wọ̀nyí só yẹ ní gbòòrò ẹnu. Ó mọ̀ lágbára o, ẹ̀yin aṣíwájú ẹ̀sìn, ẹ̀yin aṣíwájú ẹ̀sìn lẹ́ ń sọ̀rọ̀ bí irú eléyìí. Ẹ̀rẹ́ ní báyìí dámọ̀ràn o. Ó ṣe lọ́pọ̀lọpọ̀ tó ó sì tún kó àwọn tí máa expose wọn pẹ̀lú àwọn ìsọkúsọ ní gbòòrò ẹnu. Mo tiẹ̀ láìkì orúkọ kan tọ́rẹ̀ mi kan ń pè mí Taku ti Facebook. Èèyàn gbọ́dọ̀ Taku ti Facebook o kíyàn lè máa rí àwọn àwọn ọlọ́pọlọ tọpọlọ wọn lọ, kíyàn lè bá máa rí wọn. Èèyàn gbọ́dọ̀ Taku ti Facebook ní gbogbo ọ̀nà. Ó ní agbára gan o. Imagine the world without Islam. Ẹ jẹ́ àdìjú ká ṣe bí ẹni pé kò sí Islam láyé. Ìbéèrè tí màá béèrè ni báwo ni ilé ayé ò bá ṣe rí? Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, tá a bá dijú ká wá imagine pé kò sí Islam láyé, báwo ni ilé ayé ṣe fẹ́ rí? Ta ló lè dá mi lóhùn? I need just one person. Let us pretend or imagine as if wípé Islam ò sí ilé ayé, báwo ni ilé ayé ṣe fẹ́ rí? Gbogbo ní fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́núre sí gbogbo ènìyàn. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Mo kí gbogbo ojú gbogbo ọkàn, àní bókùràwọ̀ kan lójú sánmà Kristi ó gbé wa borí. Bókùràwọ̀ kan lójú sánmà adániwá yóò gbé wa borí. Olúwa yóò jẹ́wọ́ ara rẹ̀ fún gbogbo Kristẹni àti gbogbo àwọn mùsùlùmí kan tí iye wọn sí táwọn náà fà kékọ́rí pé àníkíní yìí ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀. Ẹ wá bá mi dá ọ̀rẹ́ wa ẹlẹ́mọ̀sọ́ lóhùn. Ó ní ká imagine pé kò sí Islam tí ò sí mùsùlùmí. Sẹ́rí pé Ọlọ́run sọ̀rọ̀ ọ̀gbẹ́ni yóò dùn mí o. Sẹ́rí àwọn tí wọ́n ń jókòó, tí wọ́n ń gbọ́, tí wọ́n ń gbé àlà wọn tóbi, mi ò mọ̀ bóyá ara àwọn ọmọ tí wọ́n gbé lọ́wọ́ kékeré tí wọ́n pèrún sí létí títí wọ́n ti di tí wọ́n lè dá ronú rárá. Ó ní ká imagine pé kò sí Islam láyé, báwo láyé ọba ṣe rí? Ẹ máa dá lóhùn ní comment section. Ẹ jẹ́ ẹ máa bá mi dá lóhùn ní comment section. Ẹ máa dá lóhùn. Ayé ìbá rọrùn, ayé ìbá lálàáfíà, ayé ìbá lójútùú, ọkàn ìbá balẹ̀, kò ní sí Boko Haram, kò ní sí bandit, kò ní sí herdsmen, kò ní sí all Islamic group tí wọ́n ń pànìyàn. Ká ní kò sí mùsùlùmí tí kò sí Islam ni ayé ìbádùn gbé fún gbogbo ènìyàn tọ́lọ́run dá. Allah kan ò ní dé kó sọ pé kẹ́ ẹ máa pààyàn kẹ́ ẹ wá gba 72 fàájì lọ́rùn. Ìbéèrè mo mọ̀ pé yóò ti jábọ́ tán kí wọ́n gan tó mọ̀ wípé irú ìbéèrè wo lélẹ̀. Ó ṣèṣì jábọ́ lẹ́nu ẹni. Mo dẹ̀ like irú ìbéèrè yẹn lákòókò yìí. Gbogbo àgbáyé ló lè dẹ́ lóhùn pátápátá pé Islam ló bà yé jẹ́. Wọ́n ní Gúnmi ti fẹsẹ̀ fẹ́, wọ́n ló ti sá lọ. Ṣé ẹ rò pé Gúnmi jápa ni? Ẹ mọ̀ lúbi tó lọ ní Turkey ló lọ. Ṣé ẹ mọ̀ pé ìjọ méjèèje tí ó jẹ́ àfisọ̀rọ̀ nínú ìwé Revelation chapter 2 and 3 tí ìjọ méjèèje wà, Philadelphia, Éfésù àti àwọn ìjọ míì méjèèje. Ṣé ẹ mọ̀ pé Turkey ló wà? Ṣé ẹ mọ̀ pé Kùránì tí wọ́n gbọ́yé tí ò nítumọ̀ náà fi dìsí fún wọn lọ́hùn? Ìjọ méjèèje wọ́n padà convert ẹ̀ into mosque. Orísun wọn ló tún padà sí yẹn. Ó lọ tún ara mú. Ẹ̀yin Kristẹni ni mo sì ń polówó lé lórí. Gio, Baba Adeboye, Bishop Oyedepo, Mountain of Fire. Ẹ̀yin ìyá àdúrà gbogbo Deborah of our time, Esther of our time. Ṣé bí Deborah of our time ṣe nìyẹn? Esther of our time. Ṣé bó ṣe ń gbà yẹn? Ṣé Deborah gbà ni? Esther gbà ni? Ṣé bá ṣe mórí mú nìyẹn? Deborah nígbà tí kò sí ọkùnrin mọ́, èmi Deborah dìde bí akọni. Ẹ̀yin náà ti gbọ́ gbogbo kìnìún náà. Àmọ́ bóyá nu gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lẹ́yìn náà ti ń sọ látẹ̀ ti ń dàgbà. Ẹ má jẹ́ blame yín sá. Esther
ó ní ẹ lọ máa gbààwẹ̀ máa wọlé tó bá lọ lákòókò tí ó yẹ tí mo bá kú a jẹ́ pé mo kú gbé bọ̀ bó wọ́n tẹ́ pé next of our time the bread of our time wọ́n ti káwọ́ lórí báyìí ó dà pé gbogbo owó mining wa oil boom wa gbogbo ẹ̀ hàn resources wa bóyá wọ́n ń pín kàn wọ́n I don't know wọ́n persecute Kristẹni lójú yín ẹ̀yin náà sọ pé kò ṣẹlẹ̀ kò real tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ẹ̀yin àgbààgbà tó kù lókè ẹ sọ̀rọ̀ àsìkò yìí àmọ́ gbọ́dọ̀ dákẹ́ ẹni bá ti gbé ẹrù ẹ̀ lọ́lọ́run máa ràn lọ́wọ́ tí ń bá gbẹ́rù ẹni bá rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ máa ràn lọ́wọ́ ẹ jẹ́ sọ pé Gúnmi lọ túnra mú wá ni o ọ lọ sátọ àwọn èèyàn wọn lẹ́yìn àwọn àṣírí ti bẹ̀rẹ̀ sí ní tú báyìí àṣì àkókò Jonathan ni wọ́n kó àwọn bandit wọlé gbogbo àti bẹ̀rẹ̀ sí ráṣìírí báyìí láti fi gbàjọba Jonathan lẹ́yìn Jonathan kúrò tán ni Gúnmi fọwọ́ sọ̀yà pé àfi tóun ò bá sí láyé mọ́ ó ní Christian máa di orí ipò ààrẹ dẹ̀ wá rí ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí àwọn tí wọ́n ní fún àwa Christian ò mọ̀ dá o Kristi mo gbé ọ̀gá ọmọ sí lọ́pọ̀lọpọ̀ fún àkókò yìí tí ẹ̀mí yẹn di láti Amẹ́ríkà ẹ wá gbọ́ Amẹ́ríkà ò sọ pé òun bọ̀ àbá wa jagun àbá Amẹ́ríkà jà Amẹ́ríkà kò wá fèsì sójà wa bẹ́ẹ̀ ni lóòótọ́ kò síbi tí wọ́n ti ju bọ́ǹbù kan àbákàrà kan àbí ogun kan tí ò ní tabalé taboko ṣùgbọ́n sọ fún wa wípé ó fún wa lọ́pṣọ̀n náà ẹ wá solution sí ṣé ká wá dákẹ́ ni 20 ọdún lónìí in the next 40-50 years àwọn arábí ọmọ pọ̀ sí ni trọ́ọ̀kì Dangote ló ń kó ọ̀pọ̀lọpọ̀ wọlé tòrútòrú tọ̀sán-tọ̀sán kò sẹ́ni tó fẹ́ mú wọn kò sí ìlú tí wọn ò tí ì sí ẹ mọ̀ mọ̀ dákẹ́ tí kì í bá ṣe pé Ọlọ́run lo àkókò yìí láti gbé ohun yẹn dìde láti Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwa Kristẹni non-Christian gan tó jẹ́ mùsùlùmí àtòníṣẹ̀ṣe gan àṣẹ̀fo pápá ọmọ Yorùbá last supper wa oúnjẹ alẹ́ olúwa wa ó ní Bọ́lá Ahmed Tinubu ń jẹ lọ́wọ́ yẹn oúnjẹ alẹ́ olúwa tó kan Yorùbá oúnjẹ alẹ́ olúwa last supper tó kan Yorùbá ní gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó ní Bọ́lá Ahmed Tinubu ń jẹ lọ́wọ́lọ́wọ́ ṣé ti gbọ́ pé igbákejì rẹ̀ wọ́n pẹ̀lú àwọn tó recruit àwọn Boko Haram herdsmen gbogbo nígbà yẹn wọ́n sì wà lórí ìjọba ẹ wá ní ìjọba máa gbógun tiwọn is it possible baálé ilé kan ò ní gbógun tirẹ̀ now mo sì ń pe ẹ̀yin Kristẹni mo sì ń pe gbogbo ẹ̀yin ìyá àdúrà mo sì ń pe gbogbo ẹ̀yin bàbá àdúrà tẹ́ ẹ bá dákẹ́ ìrànlọ́wọ́ Kristẹni ó dìde ti bòmí wá now gómìnà kan kọ́ o ṣé gbàgbé mufti Ìwó tó ti kọ́ wọn bá ṣe ń yìnbọn bá ṣe ń wẹ omi ṣé gbàgbé mufti Ìwó tó ti declare flag Islamic country Islamic nation fún Nàìjíríà ṣé mọ̀ pé wọ́n lépa sẹ̀ríà lákòókò kan láàfin gbà láfi pariwo wọ́n wá dá sẹ̀ríà yẹn dúró dàkókò ìbò tó ń bọ̀ yìí gbogbo lẹ̀ Yorùbá tí a ti ní gọ́vnà tó yẹ pé Muslim kọ́ ló wà ń bẹ̀ gbogbo eré ìje tí wọ́n ń sá ni pé next election wọ́n fẹ́ kó jẹ́ wípé gbogbo lẹ̀ Yorùbá Muslim ló máa wà ń bẹ̀ táwọn dẹ̀ máa lè pàṣẹ dẹ̀ sẹ̀ríà máa wá wọlé síbí ẹ má jẹ́ àdákẹ́ o kò pọn dandan kí Trump wá jagun níbí kò pọn dandan kí sójà Amẹ́ríkà wá jagun níbí but ẹ jẹ́ kí wọ́n support wa tí wọ́n bá wá láwọn ò mú wọn kúrò ẹ jẹ́ á bẹ̀ Ọlọ́run wọ́n mọ̀ bí wọ́n ṣe máa pa wọ́n bí wọn ò dẹ̀ mọ̀ bí wọ́n ṣe pa wọ́n ẹni tí wọ́n pa kan pa ẹni tí ó bá kú máa kùkókù káwọn ọmọ wa kàn tiẹ̀ gbádùn ayé káwọn ọmọ wọn gbádùn ayé kí làwọn ń bẹ̀rù òkú fún káwọn ọmọ wa náà rí ayé ṣe lọ́wọ́ tá a wà yìí wọ́n ta wá àwọn China tẹ̀rù pé ń bá rescue wa
gbogbo ọrọ̀ ajé tẹ́ ń pariwo Amẹ́ríkà bá gbọ́rọ̀ ajé yín ṣé China ti gbọ́rọ̀ ajé yín tó pọ̀ bandit ló ń sọ wọn ní Katsina àti gbogbo àwọn ìlú míì káàkiri ṣé ẹ mọ̀ pé bandit ló ń gáìdì wọn tán pa àwọn èèyàn tó ní dúkìá gangan táwọn ẹ̀dẹ̀ fi ń gbé kinní yẹn fò lóru tẹ́lẹ̀ ń kó ìbọn wá fún wọn pẹ̀lú helicopter yóò dára fún wa ẹ má sùn ẹ jí gbogbo Kristẹni ẹ jí gbogbo ọmọ Yorùbá ẹ jí gbogbo sórí tiẹ̀ àbọ̀ wá bá ní o àbọ̀ wá bá ní ẹ̀sìn ló gbé dání tó pè lẹ́sìn. Yorùbá ló burú jù Yorùbá ló burú jù ní gbogbo ẹ̀yà tó wà láyé ni Yorùbá ló burú jù. Mo fẹ́ lè ní bí mo ṣe fẹ́ràn wọn tó bẹ́ẹ̀ náà ni mi ṣe láìkí wọn tó. Mo fẹ́ lè ní pé kí lọ́lọ́run dá mi sáàárín àwọn Yorùbá sí torí pé Yorùbá burú gan-an ni Yorùbá burú gan-an ni mẹ́wàá dẹ̀ ń ṣẹlẹ̀ láàárín àwọn Yorùbá but torí pé tí ìdí yẹn ò bá kọ sí ẹ tàbí tí kinní yẹn ò bá ṣí ẹ àwọn tó ṣe é tí kinní yẹn ń ṣe wọ́n wàá mú wọn ire wọlé àwàyù wàá fẹ́ họ ojú egbò wọn wàá fẹ́ họ bó. Ọlọ́run ń ṣiṣẹ́ láàárín gbogbo àgbáyé. Adúní Abíọ́lá Kọ́mọláfẹ́ àwàyù Ọlọ́run ń ṣiṣẹ́ láàárín gbogbo àgbáyé ṣùgbọ́n ṣe rí Yorùbá ẹnu yìí Ọlọ́run má jẹ́ kó pa Yorùbá Ọlọ́run má jẹ́ kí Yorùbá ìran Yorùbá kó fi ẹnu kó fi bà ti ara wọn jẹ́. Mo rí advert kan ó dẹ̀ bà mí nínú jẹ́ advert yẹn bà mí nínú jẹ́ tó bá jẹ́ advanced country bí irú bí tá à ń gbé yìí tàbí America ni wọ́n ti ṣe tàbí anywhere in Europe tàbí South Africa because gbogbo yìí lè má mọ̀ pé South Africa is a developed country in Africa. All other countries in Africa we are called developing country. It's only South Africa that is a developed country in Africa. Mi rò pé wọ́n lè ṣerú advert yẹn gan ní ilẹ̀ Lárúbáwá. Company tí wọ́n dẹ̀ ṣe advert yẹn fún ẹ jọ̀ọ́ torí ẹ ni mo ṣe ń bẹ gbogbo yín kẹ́ bá mi pín káàkiri. Nínú Bible a rí àgùn kankan. Nínú Bible a rí àgùn kankan nítorí wípé Ọlọ́run fún gbogbo wọn lọ́mọ. Látijọ́ tí aláyé dẹ̀ ti dáyé òun náà ti máa ń ṣe adoption. Látijọ́ táláyé ti dáyé wọ́n ti máa ń ṣe adoption. In fact surrogacy gan ti wà látijọ́ táláyé ti dáyé. Surrogacy ó ti wà. But as we advance in technology and as we advance in knowledge and wisdom everything ó di pé ká máa document ẹ̀ kó má lè pa wá lára ní ọjọ́ iwájú. Ìgbà tí mo rí advert yìí ominú kọ mí mi ìdẹ̀rù pé irú advert yẹn company tí wọ́n ṣe advert yẹn fún mi rò pé yẹ kán lè gbà kán gbèrú advert yẹn jáde mi rò bẹ́ẹ̀ nítorí pé ohun tó bá kọ̀yìn sí èèyàn kan iwájú ló kọ sí ẹlòmíì. Ẹ jẹ́ kí n play advert yẹn kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè bá a mọ ibi tí mò ń lọ. You are above 40 years and they are telling you the final solution for you is to go for IVF. You might go for that IVF. Even go on a bit better. Mo rò pé ẹ̀ ń gbọ́. Tẹ́ ẹ bá gbọ́ kí n sáré lọ gbé speaker wá ń sálẹ̀. Once you reach 40 years, ẹ jẹ́ kí n lọ gbé speaker wá. AMH has a man low. That's the quality of your hair. Tó bá dẹ̀ tí wàá lò yẹn, tó bá tí wàá lọ ṣe IVF, they will tell you to go for hair donor. And once you go for hair donor, tó lọ gbé yẹn lẹ́yìn
fún ẹ ìwọ kọ́ ló lọ́mọ o nínú pé kó máa tọ́ wọn àlè jẹ́ ìgbọ́ kó máa tọ́ wọn àlè àbíkó gbọ́mọ ẹgbọ́n fún ẹgbọ́n ìwọ àfọwọ́mú wọ́n tó ń wò mí comment èwo ló fẹ́ fọ́n bẹ́ẹ̀ nínú kó tọ́ wọn àlè ìyá kan ó jáde online àwọn tó ń gbọ́ mi nù lẹ́yìn tó ń gbọ́ mi lẹ́bí rẹ̀ á máa mọ̀ obìnrin yìí adopt ọmọ ó dẹ̀ adopt ẹ̀ ọmọ yẹn dẹ̀ ti pé 18 years. lọ́jọ́ kejì péré ọmọ yẹn dẹ̀ ti ayẹ̀ bọ́lẹ̀ àpòbí òkè. àti ọ̀ṣun olóògbé. ẹ̀kọ́ tó bá yẹ pé díẹ̀ ní oníṣẹ́ ọ̀rọ̀ kó lè lè ṣe orúkọ báyìí. tó fẹ́ jẹ́ kọ́ mọ́ tiẹ̀ jábọ́ látọ̀. ó ṣe gbéra gbé bọ́dì o ní kọ́lẹ́sẹ̀ tó bá gbé bọ́dì máa bọ̀ yunifásitì tó bá ti dé yunifásitì ọ̀rọ̀ ẹ̀ dayọ̀ ọ̀ lóyún yunifásitì ọ̀ ń bímọ nǹkan tó fi dùdú ni pé ìwọ wà lóyún ààrẹ ìwọ wà bímọ ààrẹ. and they are telling you the final solution for you is to go for IVF. You might go for that IVF even gan o lè bí bẹ̀tà o lè bí bèjì but let me not burst your brain. Once you reach 40 years and something. ṣé mo wí pé advert yìí ó mock àwọn tó ń ṣe IVF ó mock àwọn tó jẹ́ wípé wọ́n gbàdúrà sí Ọlọ́run dẹ̀ fi ọ̀nà IVF wọ̀n tó jẹ́ wípé wọ́n ti ń wá láti pẹ́tipẹ́ kán finú ṣoyún kán fẹ̀yìn gbọ́mọ pọ̀ tí wọ́n ní owó àbí àwọn tí ò ní owó tí wọ́n lọ yá owó tàbí àwọn tí gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n dúró tì pé dandan ó máa bímọ ṣe mọ̀ pé advert mock wọn kí ló fi mock wọn kí ló fi mock wọn ní pé wọ́n ní àwọn tó ṣe IVF wọ́n ní àwọn kan ló ní ọmọ wọ́n ní kán burst bọ́ọ̀bù wọn ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 2 minutes péré ni ẹ gbọ́. Telling you the final solution for you is to go for IVF. You might go for that IVF even gan o lè bí bẹ̀tà o lè bí bèjì but let me not burst your brain. Once you reach 40 years and something we call AMH yà ti máa low that's the quality of your head tó bá dẹ̀ tí wàá lò yẹn tó bá fẹ́ lọ ṣe IVF they will tell you to go for head donor and once you go for head donor tó lọ gbé yẹn lẹ́yìn fún ẹ ìwọ kọ́ ló lọ́mọ o. Who told you? Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló sọ bẹ́ẹ̀ pé àwọn kọ́ ló lọ́mọ? Ta ló sọ bẹ́ẹ̀ pé àwọn kọ́ ló lọ́mọ? Ẹ̀yin tó jẹ́ wípé ẹ kàn máa lanu yín ẹ dẹ̀ máa ṣáta gbogbo nǹkan táwọn èèyàn ní ẹ máa bà tèèyàn jẹ́. Ta ló sọ fún yín pé àwọn kọ́ ló lọ́mọ? Ta ló sọ fún yín pé àwọn tó lo egg donor àwọn kọ́ ló lọ́mọ? Nigeria will say anything out of desperation. Àwọn wèrè they must say something bad to get money. Olórí burúkú ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ta ló sọ pé àwọn kọ́ ló lọ́mọ? Àwọn tó jẹ́ wípé wọ́n ti rò wọ́n ti ro ilé ayé wọn wọ́n ti rò pin Ọlọ́run wá gbé àwọn ìmọ̀ sáyẹ́ǹsì dìde láti lè jẹ́ yí pé kí wọ́n lóyún kán finú ṣoyún kán fẹ̀yìn gbọ́mọ pọ̀n ẹni nítorí pé àwọn kan lo egg donor ẹni àwọn kan ló ní ọmọ advert náà lẹ́dẹ̀ ń ṣe o ẹ̀ ń ṣe advert ẹ̀dẹ̀ wá ń ba ti ayé àwọn kan jẹ́. That's why some people they just don't want to talk to anybody. Ṣé ẹ̀yin lè gbé ọmọ tiyín sílẹ̀ ẹ lè gbọ́ ọmọ tiyín sílẹ̀ ibi tó wù wọ́n ohun tọ́lọ́run sọ pé wọ́n máa fi ní ọmọ. nínú pé kó máa tọ́ wọn àlè ṣé ń gbọ́ kó máa tọ́ wọn àlè àbí kó ọmọ ẹgbọ́n fún ẹgbọ́. Wọ́n tún wá pe àwọn tó ń ṣe IVF wọ́n ní ọmọ tí wọ́n bí wọ́n ní ọmọ àlè ni wọ́n nínú kí ọkọ wọn kó máa tọ́ ọmọ àlè tàbí kí àwọn gan kó máa tọ́ ọmọ àlè. Ṣé rí Yorùbá how are you Bùnmi Oyè how are you Zima ọmọ lálùbáríkà how are you
Ọmọ Warriors, how are you? Aduni Abiola Komolafe, how are you? Sister mi Olúṣọlá Yusuf, how are you? Kí ló ṣe àwa Yorùbá tá burú báyìí ná? Tó jẹ́ wípé ní ibi tí ayọ̀ èèyàn wà, á dẹ̀ lọ síbẹ̀, á lọ sọ òkò ìbànújẹ́ sí. Ṣé kìí ṣe àwa Yorùbá gan-an ni àṣetánì tó ń da ilé ayé rú? All because ó fẹ́ polówó ọjà ẹ. And something that is causing somebody pain. Something that is causing somebody pain, and ẹni yẹn dẹ̀ rí ọ̀nà àbáyọ ní ọ̀nà kan. Ẹ wá ṣe advert, ẹ wá ń ba ayé àwọn èèyàn jẹ́. Ṣé àwọn tó ní how are you Zimama? Ṣé àwọn tí wọ́n ṣe IVF tí wọ́n bá gbọ́ advert ṣe ni wọ́n máa dùn nítorí wípé ìwọ fẹ́ polówó ọjà tiẹ̀. I am Larry, how are you? Ẹ máa gbọ́ lọ. Èwo àfọwọ́mú wọ́n tó ń wò mí comment èwo ló fẹ́ fọ́ ń bẹ̀ nínú kó tọ́ wọn àlè ìyá kan ó jáde online. Àwọn tó ṣe IVF wọn ò tọ́ ọmọ àlè. Àìní education òun ló mú ayé yín tó fi polúkúrú muṣu. Ẹ̀yin tí wọ́n ṣe advert fún àti ẹ̀yin tí ẹ ṣe advert yẹn gangan tẹ́ run advert yẹn fún ara yín. Àìní ìmọ̀, àìní ọgbọ́n Ọlọ́run òun ló ń dà yín láàmú. Nítorí pé ewé kan báyìí ò lè jábọ́ lára igi kí Ọlọ́run kó má mọ̀ sí. Àwọn tí wọ́n ń ṣe IVF, àwọn tí wọ́n ń ṣe surrogacy, tàbí àwọn tí ó adopt ọmọ wọn náà bí Ọlọ́run ṣe sọ pé wọ́n á gbà bímọ, bí àkọọ́lẹ̀ wọn ṣe sọ pé wọ́n á gbà bímọ, òun ni wọ́n ṣe fẹ́ bímọ yẹn. Èèyàn kankan tàbí ilé iṣẹ́ kíṣẹ́ kan tàbí advert runner kan tàbí ẹni tó fẹ́ run advert kan tàbí ẹni tó fẹ́ gbé ọ̀rọ̀ ilé iṣẹ́ ìsókè kan kò ní right láti mú pain, láti cause àwọn tó ṣe IVF, àwọn tó ṣe surrogacy, àwọn tó lọ adopt ọmọ one way or the other, láti cause wọn ní pain nítorí pé o fẹ́ ta ọjà tiẹ̀. O ní àwọn ọmọ tó bí, o ní ọmọ àlè ni, o ní wọ́n ń tọ́ ọmọ àlè ni, o ní torí pé ẹyin yẹn kì í ṣe ẹyin wọn. Kò ń ṣe gbogbo ẹni tó ní ṣe IVF ló lo egg donor. Àwọn tó dẹ̀ lo egg donor ó wù wọ́n ni, ohun tó wù wọ́n ni, ohun tó fẹ́ ni. A gbọ́dọ̀ fẹnu ṣáta wọn nítorí pé à ń ṣe advert. A gbọ́dọ̀ fẹnu ṣáta wọn nítorí pé à ń ṣe advert. Ẹ̀gbọ́n síwájú sí. Àwọn tó ń wò mí lólè tó ń gbọ́ mi lẹ́bíwìí àwọn máa mọ̀ obìnrin yìí adopt ọmọ ó dẹ̀ adopt ẹ̀ ọmọ yẹn dẹ̀ ti pé 18 years tó ti ń báyà ìgbé tó ti ń báyà ìjẹ. Ìyá yẹn wà lówó lọ́wọ́ mọ́ tẹ́lẹ̀ ìyá yẹn wà òkè nítorí bí kò fọmọ yẹn lóúnjẹ lọ́jọ́ kejì fèrè ọmọ yẹn dẹ̀ ti yá yẹn bọ́lẹ̀ látòdì òkè. Ẹ máa gbọ́ yẹn, ẹ máa gbọ́. Èmi ò kí ń kiss o. Ó ń bọ̀. Oh God. Mo ń bọ̀, mo fẹ́ lọ ọwọ́ mi tẹ̀ nǹkan kan bẹ̀ ó gbé lọ ní o. Mo gbé sórí péjì mi kò lè lọ bẹ́yìn. Ẹ jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀ kí n wá sọ̀rọ̀ lé lórí. Àti ọ̀ṣun olóògbé ṣàkóso tó bá pẹ́ díẹ̀ ní oníṣẹ́ ọ̀rọ̀ báyà ìgbé tó ti báyà ìjẹ. Ìyá yẹn wà lówó lọ́wọ́ mọ́ tẹ́lẹ̀ ìyá yẹn wà òkè nítorí bí kò fọmọ yẹn lóúnjẹ lọ́jọ́ kejì fèrè ọmọ yẹn dẹ̀ ti yá yẹn bọ́lẹ̀ látòdì òkè. Àti ọ̀ṣun olóògbé ṣàkóso tó bá pẹ́ díẹ̀. Now nínú advert yìí wọ́n tún wá sọ̀rọ̀ nípa adoption. Wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa egg donor. Wọ́n fẹnu ṣáta àwọn tó jẹ́ pé bóyá wọ́n ní problem pẹ̀lú egg wọn, either egg wọn ó wà infertile or kò mature tó tí wọ́n lo egg donor. Wọ́n ní ọmọ àlè ni wọ́n ń tọ́, wọ́n ní ọmọ àlè ni ọkọ wọn bá wọn tọ́. Ṣé ẹ gbọ́? There are different types of IVF. Èmi ò kí ń ṣe fertility specialist. EMI lèmi ń ṣe, mo ti ń ṣe látìgbà tí mo ti ṣe nursing. Ìyẹn náà ń pè ní elderly mentally infirm. Òun ni the short form of dementia.
but along the line I pick one or two things nípa IVF. Àwọn tó ń ṣe IVF wọ́n pé oríṣiríṣi, and there are so many reasons tí wọ́n fi ń ṣe IVF. One of the reasons, I stand to be corrected, bóyá ovaries ẹ ò ní problem, kò produce eggs tó jẹ́ pé ó máa dá gánjíá. Àwọn míì dẹ̀ produce eggs tó dá gánjíá, but fallopian tubes wọn ò ní problem, ó ti wà damage tàbí ó wà blocked. Àwọn míì dẹ̀ ní wọ́n ní problem pẹ̀lú the lining of their uterus. There are so many reasons tí èèyàn fi ń ṣe IVF. Ìyẹn fóbìnrin. Àwọn míì, ọkùnrin míì wà tó jẹ́ pé sperm wọn kò lágbára tó, kò swim tó, tán bá dá àtọ̀ sára obìnrin kó tó di pé ó máa dé ibi tí wọ́n ti lè lọ fertilize egg, sperms wọ̀nyẹn ti lè kú, so wọ́n lè sọ pé kán lo sperm donor. Àwọn míì wà tó jẹ́ pé oligospermia ni wọ́n á dá nǹkan sára obìnrin báyìí tó jẹ́ pé kò sí kankan nínú ẹ̀ tó máa jẹ́ sperm, tó jẹ́ pé omi ló máa jẹ́ gbogbo ẹ̀. Science, ìmọ̀ ìjìnlẹ̀, ó dẹ̀ fún àwọn irú àwọn èèyàn báyìí ní àǹfààní láti lè ní ọmọ ara wọn tí wọ́n lè pè ní tiwọn pẹ̀lú trust pé eléyìí o èmi ni mo ní. Yẹn bẹ́ẹ̀. Àwọn obìnrin mi ò lè gbé oyún, wọ́n ní problem pẹ̀lú womb wọn, tó jẹ́ yí pé obìnrin míì lọ́lọ́run máa lò fún wọn láti lè bá wọn gbé ọmọ tó ń jẹ́ surrogacy. Àwọn míì ò tiẹ̀ wá ní àǹfààní kankan nínú gbogbo nǹkan wọ̀nyí, wọ́n wá opt fún adoption. Nínú advert yìí wọ́n wá sọ wípé ìyá kan wà ó lọ adopt ọmọ, nígbà tí ọmọ yẹn pé 18 years ìyá yẹn ò wá lówó mọ́. Ọmọ yẹn ní ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta tó pé 18 years ìyá yẹn ò lówó mọ́, ó wá tì ìyá yẹn bọ́ látòkè. Wọ́n wá conclude pé nítorí pé ìyá yẹn kọ́ ló bí, òun kọ́ ló bí, lọ́mọ yẹn ṣe bẹ́ẹ̀. Mélòó àwọn tó bí ọmọ tí wọ́n ṣe DNA, tí DNA wọn jẹ́ 100% bàbá yìí ló bí, ìyá yìí ló bí, tí àwọn ọmọ wọn pa wọ́n, tó fi ọ̀bẹ sí wọn lọ́rùn, tó dún wọn pa, tàbí tó gún wọn nítorí one useless thing or the other. Ẹ má jẹ́ ká stereotype àwọn tó adopt, ẹ má jẹ́ kó stereotype àwọn tó ṣe surrogacy, ẹ má jẹ́ kó stereotype àwọn tó ní tó ṣe IVF. Nígbà tí ẹ lè fi ṣe advert tí gbogbo àgbáyé máa gbọ́. Mélòó ni ìyá Yẹkínì tàbí ìyá Bọ́láńlé tàbí ìyá Adébímpé tí àwọn àti wọn jọ ń gbé tọ́jọ́ wà ní street, tó bá rí wọn tó ń gbé àwọn ọmọ lọ, tó máa yín mú lé wọn lẹ́yìn ọrùn pé àwọn kúkọ́ ló lọ́mọ, bóyá wọn lọ rẹ ẹyin ní bẹ́yìn àmọ́, bóyá ọkọ ẹ̀kọ́ ló ní sperm tó dọmọ báyìí àmọ́. Kí ló mú àwa Yorùbá tó jẹ́ pé a máa ń tú ìtùkìtù, a máa ń họ dídùn ìfọ̀n títí tá a máa fi họra dé egun, tá a máa họra ẹlòmíì dé egun. Ẹ wo advert yìí, ìwọ ń try láti promote fún ara ẹ, ó dẹ̀ ń bá tí àwọn ènìyàn jẹ́. Kó nílé ìṣerú kan báyìí tó fẹ́ jẹ́ kọ́mọ́ tí ẹ̀ jábọ́ látò. Ó ṣe gbéra gbé bọ́dì, ó ní kọ́lẹ́sẹ̀ tó bá gbé bọ́dì máa bọ́ yunifásitì. If you are above 40 years and they are telling you the final solution for you is to go for IVF, you might go for that IVF. Even go only be better, only be beji. But let me not bust your brain. Once you reach 40 years, there's something called AMH. AMH has a man low. That's the quality of your head. To bá dẹ̀ tí wàá lò yẹn, tí wọ́n ti wá lọ ṣe IVF, they will tell you to go for IVF. Mr. Jayob, how are you? Ayomi Kudanju, how are you? Fún ẹ. Once that egg is embedded in your stomach and all the legalities has been performed, kò sí nǹkan tó ń jẹ ẹyin ẹlẹ́yin, kò sí nǹkan tó ń jẹ ẹyin ẹlẹ́yin. Ẹ má jẹ́ ká máa fún àwọn èèyàn ní unnecessary. Àwọn tó bá ṣe IVF tí wọ́n ṣe surrogacy tí wọ́n bá rí advert yìí, èmi ò ṣe,
ó dẹ̀ dùn mí, ó yẹ kí n máa sùn ni torí mò ń lọ síbi iṣẹ́ nírọ̀lẹ́. But bó ṣe dùn mí tó òun ni mo ṣe ní pé kí n wá fi educate àwọn èèyàn kẹ́ ẹ lè bá mi pín káàkiri pé àwọn tó ṣe IVF wọn ọmọ wọn náà bí o, wọn ò bí ọmọ lọ́mọ, wọn ò dẹ̀ bí ọmọ àlè, ọmọ wọn náà bí. Ẹ má jẹ́ kí advert kí Yorùbá kó sọ̀rọ̀ tó jẹ́ wípé ó máa jẹ́ kí a lè lọ kéèyàn lè lọ pokùnso. Mi ò mọ̀ bí mo ṣe fẹ́ sọ because this advert, it is an advert. These two people, they are throwing an advert for a company. They are throwing an advert for a company, and ihun tí wọ́n fẹ́ fi ṣe advert tiwọn òun nìyẹn ni pé kí wọ́n bà obìnrin láyé jẹ́. Àwọn obìnrin tí wọ́n ṣe IVF kọ́ bà wọ́n láyé jẹ́, kí wọ́n succumb wọn to element of ridicule, kí wọ́n succumb àwọn obìnrin tí wọ́n ń ṣe surrogacy, kí wọ́n succumb wọn into element of ridicule. Nǹkan tí àwọn méjì, ẹ wo àwọn méjì, artist ni wọ́n o, skit maker ni wọ́n o, wọn ò kọ skits wọn dáadáa nítorí pé owó tẹ́ fẹ́ gbà. Ṣé nǹkan tí ó yẹ kí wọ́n máa fi educate gbogbo àgbáyé nìyẹn? Ẹ gbọ́ advert yẹn láti ilẹ̀, ẹ gbọ́ dáadáa. They are above 40 years and they are telling you the final solution for you is to go for IVF. You might go for that IVF. Even God will be better, or will be beji. But let me not bust your brain. Once you reach 40 years, there's something called AMH. AMH has a man low. That's the quality of your head. To buy it to a low, yeah. To a follow IVF, they will tell you to go for head donor. And once you go for head donor, to long be fún ìwọ kọ́ ló lọ́mọ o nínú pé kó máa tọ́ wọn àlè tẹ́ ẹ̀ gbọ́ kó máa tọ́ wọn àlè àbíkó ọmọ ẹgbọ́n fún ẹgbọ́ ìwọ àfọwọ́mú wọ́n tó ń wọ̀ mí comment èwo ló fẹ́ fọ́ ń bẹ̀ nínú kó tọ́ wọn àlè. Ìyá kan ó jáde online, àwọn tó ń wọ̀ mí nù lẹ́yìn tó ń gbọ́ mi lẹ́bí rẹ̀ á máa mọ̀. Obìnrin yìí adopt ọmọ, ó dé adopt ẹ, ọmọ yẹn dẹ̀ ti pé 18 years tó ti bá yà ìgbé tó ti bá yà ìkẹ́. Ìyá yẹn wà lówó lọ́wọ́ mọ́ tẹ́lẹ̀, ìyá yẹn wà òkè nítorí bí kò fọmọ yẹn lóúnjẹ lọ́jọ́ kejì péré, ọmọ yẹn dẹ̀ ti yá yẹn bọ́lẹ̀ látòbí òkè. Àti ọ̀ṣun òlejì sẹ̀kọ̀ tó bá yẹ kẹ́ jẹ́ ẹ̀mí oníṣẹ́ kọ́ nílé ṣe orúkọ báyẹn tó fẹ́ jẹ́ kọ́ mọ́ tí ẹ̀ jábọ́ látòbí òkè. Ó ṣe gbéra gbé bọ́dì ó ní kọ́lẹ́sẹ̀ tó bá gbé bọ́dì máa bọ́ yunifásitì. Now ṣe rí nǹkan tí mò ń sọ, wọ́n rubbish gbogbo àwọn tó ṣe IVF, wọ́n rubbish àwọn tó ṣe surrogacy, wọ́n rubbish àwọn tó ń wá ọmọ. This advert should be banned. This advert should be banned. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tí ẹ bá mọ advert yìí, ẹ lọ kọ síbẹ̀. This advert should be banned. It's not educational, it is ridiculing. Ó ridicule, ó wà demeaning sí àwọn obìnrin. Ó wà demeaning sí àwọn obìnrin. Ta ló sọ fún yín pé àwọn ọmọ tí wọ́n bí tó jẹ́ pé ìyá àti bàbá ló bí tó ń dẹ̀jẹ̀ sí wọn lórí pé wọn kì í ṣe wọ́n léṣe? Ta ló sọ fún yín pé wọn kì í gbá wọn létí? Ta ló sọ fún yín pé àwọn ọmọ tí èèyàn bí fúnra rẹ̀ wọn kì í ṣèyàn léṣe? Ẹ jọ̀ọ́, tẹ́ bá ti bá ru advert báyìí pàdé, ẹ máa kọ sí abẹ́ ẹ̀ pé this advert should be banned. Ẹ̀yin tí ẹ wà lókè òkun, ẹ̀yin tí ẹ ń gbé ìlú òkè ọya, ṣé irú advert yìí ṣé wọ́n á ṣe ní United Kingdom bíbá àbí America tàbí South Africa I'm sorry tó jẹ́ wípé wọ́n á pè é padà, tàbí kó jẹ́ kán ṣe tó jẹ́ wípé wọn ò ní ban àwọn tó ṣe advert yìí. Àwọn òṣèré, skit makers, so many evil things lè máa ń kó sínú ayé àwọn ènìyàn. There was a woman lórí íńtánẹ́ẹ̀tì náà láti rí tó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run láwọn lágàn.
there was nínú ayé obìnrin yẹn ọ̀rẹ́ ẹ̀ Bukky lọ́rẹ́ yẹn ń jẹ́, bóyá gbogbo yín náà máa rí lórí internet láti orí TikTok tàbí orí Instagram. At a stage Bukky ọ̀rẹ́ yẹn sẹ́ pé okay I want to be your surrogate. Òun máa ṣe surrogate ọ̀rẹ́ yẹn kó tó di wípé one way or the other Ọlọ́run ṣáà gbọ́ àdúrà ọ̀rẹ́ yẹn tó lè gbé àwọn ọmọ yẹn fúnra rẹ̀. Nísìnyí Yorùbá community a tún ti ń fi àwọn tó jẹ́ wípé wọ́n ní challenges láti bí ọmọ, a tún fi wọ́n ṣe yẹ̀yẹ́, à ń fi wọ́n ṣe skit, à ń fi wọ́n ṣe advert. Ìwọ tó jẹ́ unique fertility tó ní advert yìí, tó bá fẹ́ ṣe advert ẹ ò ní láti gbé lọ sí gbogbo ibi tó gbé dé yẹn. Ẹ̀yin tẹ́ ẹ bá ń wá ọmọ, olóyún ọjọ́ pípẹ́ tẹ́ ń wá ọmọ tó sọ pé ẹ̀yin ẹ ò lè dọ́mọ, wá sọ́dọ̀ mi ẹ̀ bímọ. Kì í ṣe pé kó máa rubbish àwọn tó ṣe IVF, àwọn tó lo donor egg, tàbí àwọn tó jẹ́ wípé wọ́n lo donor ovum, kẹ́ máa rubbish wọn. Àti pé gbogbo eléyìí ilé ayé la bá, ilé ayé la máa fi sílẹ̀ sí. Kò sẹ́ni tó kú tán sin ọmọ mọ́, kò sí ẹni tó kú tí wọ́n sin ọmọ mọ́. Àtẹni tó bímọ àtẹni tí ò bímọ, èèyàn kan ló máa sin everybody.